Hello, this is Jammal Adiwani Baba. Today is February 7th, 2024. I want to do one of Yusuf Olatunji's album, Volume 26A. And I want to dedicate it to all the Ogun State indigenes, but in particular, the Egbas. And I want to use this dedication to play with who and any and every individual that can move the needles within your society to help establish and advocate for a special gift that Almighty gave you guys via your alajabis. I've looked into a lot of this sakura genre, and I can tell you guys we are overly blessed, and you and all, but not just the Ogun State indigenous, not just the Egbas, but all the Yorubas that can move the needles. We need to try and encourage and try and establish the Yoruba music and the theory of it in your higher institutions, high school, polytechnic, university. And I know that Ogun State, you guys have a lot of good higher institutions. If all you guys could start with is the study of Yusuf Olatunji's work, and Kasunmu Ishola, Sanni's work. If you just start with those two, you will have started on a journey of academic magnitude that will be beyond your expectation. If you guys could move the needle where their work has been studied along with Yoruba culture at your institution, you'll be able to hold on to the special gift that those two Orisha that were given to you guys. So I'm trying to demystify things because I don't want people panicking. Thinking, Ishesheism or Bile. No. So in the old days, Alajobi, when they have someone that is special from within them, they will recognize those individuals as Eniti Orisha. Yusuf Olatunji is an Eniti Orisha. Kasunmu Ishola is an Eniti Orisha. You should try and study their work at your institution. And it will go a long way. You will be able to leave greater legacy for your generation that will come after we've been long gone. 100 years from now.
300 years from now, 500 years from now, the descendants will still be able to keep reaping the benefits. Those two are special gift to us as a Yoruba group. So mo ń bẹ̀ yín ni. So I'm going to say the plea in Yoruba for those that might not be interested in English medium or comfortable with it. Ìbà o, ẹ̀yin ará ilé. Ìbà pàápàá jùlọ fẹ́yìn tẹ́ wá láti Ogun State. Mo tún wá fi ìbà lé pàápàá jùlọ fún ẹ̀yin Ẹ̀gbá. Mo ń bẹ̀ yín, èyí tẹ́ bá lè ṣe nínú ẹ̀, kẹ́ jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ wa àtàwọn ọmọ wa kán bẹ̀rẹ̀ sí lè kọ́ iṣẹ́ ọwọ́ tí Yusuf Olatunji Orujurongbe tó forin kọ, àti iṣẹ́ tí Kasunmu Ishola Sanni tó fìlù ṣe ní àwọn iléèwé gíga yín. Bóyá music department olórin lẹ máa fi sí ni o, bóyá abẹ́ Yorùbá kíkọ́ lẹ máa fi sí ni o, bóyá abẹ́ linguistic department láwọn university yín ni, àbí abẹ́ musicology department lẹ máa fi sí. Ẹ ṣáà jẹ́ á bẹ̀rẹ̀ láti ibì kan. Tẹ́ bá ṣe, bó jẹ́ àwọn ọmọ 10 ló ń graduate ní department yẹn tó ń gba degree yẹn sápò, a máa rèrè ẹ̀ jẹ lọ́jọ́ iwájú. Wọ́n á kọ ìwé nípa ẹ̀, wọ́n á máa kọ́ àwọn ọmọ Yorùbá tó tí bí tó ń bọ̀ lẹ́yìn. 100 ọdún sẹ́ni, 200 ọdún sẹ́ni, 140 ọdún sẹ́ni, a máa tàn lọ, a máa tàn lọ, a máa tàn lọ. Bẹ́ẹ̀ làwọn ẹlẹ́yà àgbáyé yòókù ṣe ń di nǹkan tó jẹ́ pàtàkì wọn, wọ́n ṣe ń dìímú. Wọ́n á sọ pé Yusufu Orujurongbe Olatunji àti Kasunmu Ishola ọmọ Sanni, ẹni òrìṣà làwọn méjì o. Ẹ má jẹ́ kí ohun tó filẹ̀ sí yín lọ́wọ́ kó rá bí òrì. Ìgbín ni, ẹ ká gbìn kó máa wù, kó máa wù, kó máa wù títí lọ láíláí. So mo mú kanú àwọn àwo Yusuf Olatunji, orin yẹn ó title ẹ̀ ní Ogun State. Òun ni mo mú pé kí n fi bẹ̀ yín. Ẹ jọ̀ọ́, èyí tẹ́ bá lè ṣe, ó gbélé dógògó ń gbélé. Tẹ́ni bí àṣà Yusuf Olatunji, kódà bó jẹ́ fìlà nìkan la ní. Tẹ́ni. Ọlọ́run bless yín ju àwọn ẹ̀yà àgbáyé míì lọ. Ẹ má jà jù náà.
ẹ jẹ́ àṣẹ volume 26A tí bàbá Lẹ́gbàá pè ní Ogun State. Ó ṣe àwo yìí nígbà tí wọ́n dá ìpínlẹ̀ Ogun State sílẹ̀. Ìgbà yẹn náà òpẹ́ náà ní kú àwọn Dimka lọ́pàá Muritala Muhammed náà ó wà nínú àwo yìí. So ó ti bá document history lórin pẹ̀lú ìlú tí Kasunmu ìlú wọ́n document ẹ̀ fún wa. Ẹ jẹ́ àdìmú pẹ̀pẹ̀pẹ̀ ẹ má jà kájú dànù torí a gbọ́dọ̀ dàbí ọmọ àpà tó ń jùkúta lé bàbá ẹ̀ nù. Ẹ jẹ́ àdìmú. Here we go. Ogun yóò tó bẹ̀rẹ̀ máa wá àtàrí bí yíyó ló gbèrèrè bá gèdúgèdú ló gbèrè gèdúgèdú. So ń sẹ́lù nìyẹn to develop his muscle memory. Ó kù jẹ́jẹ́ pàtìpàtàn kù jẹ́jẹ́ ló kù ó kù jẹ́jẹ́. When the hard part has been done, now we just have to build on it. Getting your own state is a big deal. Now we have to build on it. Ẹgbàdo parapọ̀ wọ́n ṣọ̀kan lóní àpọ̀n ọba kìí ṣọlọ́run ẹnìkan kúkú ṣọlọ́run ẹnìkan lọ́run ọba kìí ṣọlọ́run ẹnìkan. Sí àtijọ́ òun láti ń lò tẹ́lẹ̀ pín wa ohùn wa pẹ́ẹ́dẹ́ ó ti ṣe ṣe ẹrù ó ti ṣe ṣe wà sí jùdí ilẹ̀ Ogun yóò bá fọ ẹsẹ̀ oníṣìnà o. Ti pẹ́ tá ti ń sọ ó ti pẹ́ tá ti ń sọ pẹ̀lú Jẹ̀bú pé báwọn ló lògùn ẹgbà rọrùn wá tún wá ṣe mẹ́ta nínú kírẹ́dì kájíjọ pàdé ń pópó Jẹ̀bú ṣe báwọn ló lògùn àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ọba ó dàṣe gbé ọ̀rọ̀ tọ́lọ́run bá ti fọwọ́ sí ó ti dàṣe gbé. kì í ṣe ọmọdé ìwọ la fi ṣe ìyá Fásẹ́yìn ìwọ la fi ṣe. Now it's going to the next track about Muritala ìwọ la fi ṣe
ìwọ là gbà, ìwọ là fi ṣe. Ikú bohun rere jẹ́, Tàlá gbèbù sílẹ̀, kò dúró jẹyán. Ikú bohun rere jẹ́, ikú bohun rere jẹ́. Tàlá gbèbù sílẹ̀, tí ò dúró jẹyán. Ikú bohun rere jẹ́, bohun rere jẹ́. Tàlá jẹ́ dúró, kò dúró jẹyán. Bohun rere jẹ́. Tàlá gbèbù sílẹ̀, kò dúró jẹyán. Ikú bohun rere jẹ́. Ishola ló fi ẹ mọ̀nà, ẹ ṣé Olúwa ló fi ẹ mọ̀nà. Ọkọ̀ Àjọkẹ́ àtijọ́ náà ní ìrọ̀rùn ní Tàlá o. Orí Tàlá Àjọkẹ́. Gèdè orelu ni o. Gèdè. He's filling the space as the lyric is going. He's filling the space with the drum beat. Ṣe bí ire ló ń ṣe. Ire ló ń ṣe. Ọlọ́run ò ṣe bí ire ló ń ṣe. Ọ̀run rere, ọ̀run rere. Ní Tàlá, ọ̀run rere, ọ̀run rere. Àgbọ̀n òkúta ìwò, wọ́n pa yẹn sí Ìlọrin. Láyé Olúwa mi, Olódùmarè oríjì wọn. Àmín, àmín rẹpẹtẹ, àmín, àmín ràpàtà, àmín, àmín rẹpẹtẹ, àmín. Ọ̀run rere ní Tàlá, ọ̀run rere, ọ̀run rere. Ńlá ló ṣe káyí fún wa. Mini ọ̀rọ̀ ọ̀ràn. Júní dùgbẹ̀dùgbẹ̀, júní nù. Ọ̀rọ̀ júní dùgbẹ̀dùgbẹ̀, júní nù. He did that in volume 14B. Máa fà sẹ́yìn oníkẹ́ tuntun gbọ́. Ọ̀ràn. Problem that tossed you up and down, shook you ferociously, and after a while, it just tossed you. It'll make you stronger. The struggle of trying to get Ogun State as an entity, all the running around, all the lifting, all the this and that, trying to divide the localities and negotiating and all that and all that. Nǹkan tó ju wọ́n rí kó tó lè establish gbogbo yẹn ṣẹlẹ̀. Then, coup d'etat. The whole nation is distraught. They had a big problem in their hand. Life continues. It will make you stronger. Want to shake Tàlá. By then, Nigeria has got stronger in dealing with the shock of coup d'etat.
iṣẹ́ tó bọ́ ogún ọdún tí ò bá pa á dẹ̀yìn lẹ́yìn ọ̀rànjú ní dùgbẹ̀dùgbẹ̀jú nínú. bọ̀ ẹ wo style bó ṣe lù ú bí báyìí. wàá rò pé ó ń rélù ni but it's so smooth it will sneak up on you with those. àṣegbé nàìjíríà ò ṣègbè. Now he came back and beat it again louder. ọ̀ràn dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀ màá fà sẹ́yìn díẹ̀ for you guys to hear it. síjọba ọmọ jẹ kẹkẹ ọgbẹjà ọgbẹtiwa ìwò wa níṣẹ́ tó kọ́ ṣe. He tried to do price control. Tough tax to pull off in a free market economy. dájú tó gbà bára ẹ̀ nílé ẹjọ́ gbà tó tọ́ fún wọ́n sì ó. oṣù mẹ́fà ọ̀dọ̀ yẹ o 6 months. Kasunmu ẹ máa gbọ́ nǹkan tó sọ mí báyìí. Orí bàbá wọn àbí iwájú padà kí dínkà àbí iwájú padà kí kà dínkà àbí iwájú padà kí orí bàbá wọn àbí iwájú padà kí dínkà iwájú gbádágí dínkà wọrí bàbá wọn fìlà wọrí bàbá wọn àbíwájú gbádágí dínkà àbíwájú gbádágí wọn ní protruding forehead fìlà wọrí bàbá wọn àbíwájú gbádágí. But what he's really saying ni pé they not fit for the position they were scheming to get to. Kò bá wọn mú. Give me one split second.
lọ́rùn kà wájú bá dági dínkà dínkà àbíwájú bá dági ìrògbò orí bàbá wọn àbíwájú bá dági kẹ́kẹ́. Ìgbéraga ló ní sẹ́ mọ̀ kékeré tó lóun ò fi dàgbà ṣe. Ìgbéraga ló ní lẹ́sẹ̀. Ìgbéraga ló sẹ́ ìgbéraga ló lé. Ṣọ́ba lójú. Gègé. Olúkọ̀yà. Now another track for Olúkọ̀yà. Olúkọ̀yà àlìyájì Olúkọ̀yà ire lóyà ire Olúkọ̀yà àlìyájì Olúkọ̀yà orí ló pè Olúkọ̀yà orí ló pè Olúkọ̀yà nítorí lákọlù ló lè kọlù èṣù ló lè kọlù Ṣàngó àfẹni tí Ṣàngó pa Kọ̀yà kékeré. Wàsíjúdí ríbi kẹ́kẹ́. Olúkọ̀yà mo rí ó fọ́ mi jẹ́ǹbẹ̀ yẹn o. lójú àlìyájì Ṣọ́ba lójú tẹ́lẹ̀. Ọba ń ta gbà ń ta. Àlìyájì Olútẹ́lẹ̀ Àlìyájì Olútẹ́lẹ̀ Olúkọ̀yà Jagumolu Olúkọ̀yà Jagumolu kì í ṣe déédé ìlú ẹ̀ṣin kì í ṣe déédé bákan náà ọ̀kan la mórí wáyé. Ló lè tán ní gbọ̀yà ló lè tán ní ló lè sọ nínú ló lè sọ nínú. Olúkọ̀yà ìyọnu ni Olúkọ̀yà ọmọ Olúkọ̀yà ìyọnu ni àti dúró mi kànga ìyọnu ni.
ìyọnu ni àti bẹ̀rẹ̀ bómi kànga mu ìyọnu ni nígbà dundun kété ìyàdó yọba lójú ti dúró bùnmi kànga yọnu ní. Yàgbére àlówó lọ́wọ́ náà fi ń ṣoge o, mẹ́gbẹ́ òwe àlówó náà fi ń ṣoge o, ẹni fẹ́ ṣoge àlówó lẹ́lẹ̀ òdúgọ̀ lọ́ fi ń ṣoge. Jọba lójú àbùṣebùṣe ènìyàn bá bínú lọ́lọ́run ò bá ti bínú àbùṣebùṣe. Jọba lójú àbùṣebùṣe ènìyàn bá bínú lọ́lọ́run ò bá ti bínú àbùṣebùṣe. Now there is another track. Ní mo yó, èmi ò mọ̀ bébí ń pọ̀ ọmọ ẹlòmíì yó. Bámúbámú ní mo yó, n'Íbàdàn la wà tí a ti ń fa àmútì. So here, what I've learned studying the Sakara music is that the talking drum that evolved later, they came from the lyrics of the music that drops on their lap. So, and then as the drummer beats the lyrics, now it's no longer lyrics. Now the spin-off start evolving. So a drum beat like bámúbámú ni mo yó n'Íbàdàn la wà níbi àgbé ń fa àmútì. Bámúbámú ni mo yó, it will evolve to bámúbámú ni mo yó n'Íbàdàn la wà tí àgbé ń fowó jayé. If you beat it on the drum, bámúbámú ni mo yó n'Íbàdàn la wà tí àgbé ń fa àmútì, will sound exactly as n'Íbàdàn la wà tí àgbé ń fowó jayé. So only the ẹni tí ìkànnà ẹ̀ wà lábẹ́ ẹni tí awọ ẹran wà lábẹ́ ìkànnà ẹ̀ ló lè sọ fún exact what that wants. It's similar to t'Oníbàdàn bá kú ta ni ó joyè bí ló gbàdà wọ́n sí olórí olè. Jammal will tell you he beat n'Íbàdàn la wà tí àgbé ń fa àmútì. But someone might say they heard n'Íbàdàn la wà tí àgbé ń fowó jayé. That ń fowó jayé. But I'm beating n'Íbàdàn la wà tí àgbé ń fi àhámútì, because the same do re mi sounds.
But from what I've studied, it's the lyrics that will evolve. Or Alatajabala inu aja nigbe. Those are all lyrics that fell on the lap of the drummers. Let's keep going. Yagmo, abishe, ènìyàn bá bínú bọ́lọ́run ò bá ti bínú. Àbùṣe. Olúwo àgbààgbà mìgọ̀ olúwo. Àgbààgbà mìgọ̀ olúwo is always the head of Awo, right? Oluawo is an elder. He's always an elder. He's never a young dude. So Oluwo is an elderly person in the organization. So he's feeble. He's venerable leader. He's feeble. Ama migo. Àgbààgbà migo. Oluwo. Màá fà sẹ́yìn díẹ̀ fún yín kẹ́ tún gbọ́. So anytime you hear they singing about Oluwo, they will line it up, they will parallel it with this drum beat. Oluwo, àgbààgbà migo, Oluwo. Àgbààgbà migo, Oluwo. Ẹ̀kẹrin sókè dílẹ̀. Ẹ̀kẹrin. You set it up. Ó pè lẹ́ẹ̀mẹ́rin. Ẹ̀kẹrin. The fourth in the position of hierarchy. Ẹ̀kẹrin. Wà ní. Ó lè sókè dílẹ̀. Ẹ̀kẹrin. Màá fà sẹ́yìn díẹ̀ fún yín. That's how Kasunmu is. He will set it up. Ẹ̀kẹrin. The same thing. Tó bá ń beat abula. Mẹ́ta. He will go abula. Mẹ́ta. Abula. So ẹ tún gbọ́. Olúwo. Àgbààgbà migo. Olúwo. Ẹ̀kẹrin lè sókè nílẹ̀. Ẹ̀kẹrin. Gbogbo mo yàn lówó lọ́wọ́ mo yàn. Watch how it comes in with this. Not trying to, because if you beat it too hard, it will step on the lyrics, right? So then it dial it down much lower than the normal volume he was beating with before. So he dial it down lower so that he could still get his sentences in without stepping and overshadowing the lyrics.
Watch what he did here. Now they gave him space to beat. But, so now watch. He's looking for space. He's waiting for space. Now he realizes he can't wait for space anymore. So now he's going to lace it underneath. Now he realizes I can't wait anymore. I'm going for it. So now he knows he's going for. I'm going to just beat it lower underneath, under the radar. Dami, ariwo majeshi kò gbọ́dọ̀ pa alákàrà. Dami. Lẹ́sìn Ishola Dùgbọ̀ntàkì lẹ́sìn Gede Jùmọ̀ ní Ìbàdàn ọ̀pá tí adé owó jayé. Tell me those two guys are not any Orisha. Tell me those two brothers are not any Orisha. May their soul rest in peace. Please, one more time I'm pleading. If you have leverage within Ogun State academic institution, please, let's activate the studies. If you have to include it in Yoruba language curriculum or in the music curriculums, please. We appreciate you guys in advance. Thanks. You guys could leave comment and I'll keep checking on it, and I'll keep leaning on your feedbacks. But whatever we could do to keep this culture going, let's all try and do our best. You don't even have to do much. A little bit here and there helps. There was a guy in one of my earlier clips that I did, and from his feedback, he was able to pull me back to the original way the Alajobi would say it. Ẹni tó gbin èbù iṣu sílẹ̀ tí ò dúró kíṣu yẹn di iṣu full iṣu tó máa lè fi di iyán tó máa gún níyán. Ẹni tó gbé èbù sílẹ̀ tí ò dúró jẹ yán, ikú bòhun rere jẹ́. So any little thing, any little contribution will help us recapture what we've let slip off our fingers. You guys stay blessed. Bye-bye.